tó tún ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá kú tán èyí tó bá kú nínú wọn nílé ayé ń bí ẹ̀mí rẹ̀ àwùjọ àwọn sátánì ní lọ inal fujaro láfi sijil ẹ̀mí rẹ̀ spirit ẹ̀yẹn tó jáde kó nú ẹ̀mí yẹn àwùjọ àwọn àlùjọ̀nú ní lọ lè dé sí. So ó tún ní iye àsìkò iye ọdún tí ó fi máa sìn wọ́n bẹ̀ tí wọ́n máa rán níṣẹ́ yóò sì máa wá pàdé. Ó ti kú láyé ìpàdé àwọn àjẹtẹ́ rí yẹn bẹ́ẹ̀ ni àwọn ara wọn tó ti kú náà wọ́n máa ń wà ńbẹ̀. Àwọn tó sì wà láyé wọn a máa rí àwọn èyí tó ti kú láyé nínú wọn ṣùgbọ́n wọn ìjókòó wọn nǹkan kan máa separate wọn. So á dàbí ìgbà tó jẹ́ pé ìyẹn ń wo àwọn èèyàn kan nínú tẹlifíṣàn nínú screen kílà tí máa ń pè projector wọ́n máa wò wọ́n lọ́kọ̀ọ̀kan wọn níjọ jòkó kan fara kanra. So nǹkan kan ó separate wọn ni wọ́n fi mọ̀ pé àwọn yẹn ti jáde láyé wọ́n ti kú àmọ́ wọ́n á máa ríra wọ́n á sì jọ máa sọ̀rọ̀ wọ́n á communicate níbẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún 1589 wá sí 1590 ó ń pe ọba ìlú èbó kan ní James VI. Àwọn kan fẹ́ pa James VI ó jẹ́ the king of Scotland, King James VI ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Ní September 1589 King James yìí ń fẹ́yàwó ní UK. Tẹ́ lọ wo ìtàn UK ẹni tó bá mọ̀ tán UK ọba tó jẹ́ pé àti ìkókó ló ti jẹ́ King James yìí ni òun ni the youngest king of England in history torí pé ìgbà tó fi jẹ́ ó wà níbi ọmọ bóyá bí 14 months tàbí ọmọ ọdún kan ló wà tí bàbá rẹ̀ fi kú. So àtìgbà yẹn ni wọ́n ti fi sí orí àléfà ló ti jọba. Pàtó wá tó àsìkò kó fẹ́yàwó Denmark ló ti lọ lè fẹ́ obìnrin wọ́n pe orúkọ ọmọ náà ní Anne of Denmark. Ó fẹ́ ní 1589. Ó wá kú kí ìyàwó rẹ̀ ó kúrò ní Denmark kó wá bá a ní ọ̀dọ̀ wọn ní Scotland. Nígbà tí arábìnrin yìí wọ ọkọ̀ omi tí ó gbé cross wá sí Scotland ìjì burúkú ńlá ó bẹ̀rẹ̀ sí ní jà lórí omi débi pé àwọn èèyàn kan kú. Ọkọ̀ tí ayaba yìí gan wà gan ọkọ̀ yẹn dànù tán díẹ̀ ló kù Ọlọ́run là. Wọ́n ní láti padà ọkọ̀ yẹn ò lè lọ wọ́n ní láti padà sí Denmark. Ó ní láti padà sí Denmark erékùṣù wọn kò lè lọ torí pé ìjì yẹn ti pọ̀ jù ó sì ti pa àwọn èèyàn ó sì ti da ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ nù. Ọba yìí wá wò pé ìyẹn King James VI ó wá wò pé kóun ó lọ fún ara òun sí Denmark láti lọ lè mú olórí òun wá sí Scotland fún ara òun. Ló bá bọ́ sọ́nà ọkọ̀ lòun náà máa wọ ọkọ̀ omi. Ìgbà tó dé Copenhagen ó débẹ̀ ní January 1590 ló débẹ̀. Gbogbo ìrìn tó rìn yẹn ọkọ̀ yẹn fẹ́ dànù ìjì ńlá ó bẹ̀rẹ̀ sí ní ṣe lórí omi tó fi pé ó fẹ́ da ọkọ̀ yẹn nù. Ó ṣàwà ń bẹ̀. Nígbà tó di April nínú ọdún 1590 yìí kò tí ì padà lọlé pẹ̀lú ìyàwó ẹ̀. Ibi tó wà yìí Denmark ló wà. Copenhagen táwọn yẹn capital Denmark ni. Ó ti rí ìyàwó rẹ̀ àmì wá kú kí wọ́n kó mú ìyàwó rẹ̀ kán padà lọ sí Scotland. So níbẹ̀ yẹn nílùú yẹn ọwọ́ tẹ àwọn àjẹ́ méjì kan. Ìgbà tí wọ́n tọ́ṣọ̀ wọn wọ́n jẹ́wọ́ wọ́n kà. Àwọn àjẹ́ méjì yìí wọ́n ka iye àwọn èèyàn táwọn ti pa. Àmọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n náà lára àwọn táwọn fẹ́ pa ìní King James yìí tó jẹ́ ọba England yìí King James VI ó wà lára àwọn táwọn fẹ́ pa pé ọkọ rẹ̀ tí ó fẹ́ dànù àti tìyàwó rẹ̀ àwọn làwọn wà ní ìcháàjì rẹ̀. So wọ́n ṣàpa àwọn àjẹ́ méjèèjì yẹn ní September lọ́dún 1590. Odidi ọdún kan tí king ti fẹ́yàwó kò tí ì rí ìyàwó ẹ̀ mú lọlé. So September ọdún tó ń pé ọdún kan tó fẹ́yàwó ni wọ́n pa àwọn àjẹ́ méjì. Ó wá kú kóun gbéra kó máa lọ sí Scotland. Ìṣẹ̀lẹ̀ míì tún wá ṣẹlẹ̀. À ń pè nìkan ní David Sitting. David Sitting yìí lọ́yà ni àgbà lọ́yà ni ní Scotland.
ó wá ṣàkíyèsí wípé ọmọ ọ̀dọ̀ òun ìmọ̀ ń bọ́ ta lálálẹ́ láì dágbére. ọmọ ọ̀dọ̀ rẹ̀ yìí obìnrin yóò bọ́ ta lálẹ́, ó ṣàkíyèsí, ó sọ, ó rí pé ń bọ́ ta lálálẹ́. ó fọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu, àwọn èèyàn wá sọ wípé wípé kódà òkìkí ẹ̀ ti kàn nínú ìlú torí pé ó máa ń tọ́jú àwọn aláàárẹ̀ láì lògùn fún wọn, yóò tọ́jú aláàárẹ̀. David Sitting tó jẹ́ lọ́ọ̀yà olówó yìí ló bá pe ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọlé láàrin àwọn ènìyàn pé ọ̀nà wo ló ń gbà tó fi ń wo àwọn èèyàn sàn àti pé mo ló máa ń lọ lálálẹ́ tí ò ní dágbére. ọmọbìnrin yóò tètè jẹ́wọ́, ṣùgbọ́n nígbà tí ó di pé wọ́n tọ́ṣọ ẹ̀ díẹ̀, ó jẹ́wọ́, ó kà wípé àjẹ́ lòun. So wọ́n tọ́ṣọ ẹ̀ gan ni o, wọ́n sì bá máàkì àjẹ́ tá a sọ lẹ́ẹ̀kan pé kátámùṣe ìtọ́ni tí máa ń wà lára ẹni tó bá jẹ́ àjẹ́, wọ́n bá a níbi ọrùn rẹ̀, wọ́n bá máàkì. ìgbà tí wọ́n tó rí máàkì yẹn ló tó jẹ́wọ́. gbogbo àti wọ́n ṣe ń lù gbogbo tọ́ṣọ̀ tí wọ́n fi kò jẹ́wọ́, ṣùgbọ́n wà tó di pé wọ́n débi tí máàkì yẹn wà tí wọ́n fẹ́ fi nǹkan gún máàkì yẹn, ó jẹ́wọ́. ó jẹ́wọ́ pé àjẹ́ lòun. wọ́n pe orúkọ ọmọ ọ̀dọ̀ yìí ní Gelis. Gelis yìí wọ́n bá mú lọ prison. nínú prison ló wá wà tó ti wá jẹ́wọ́ pé ẹni tí ó ní káwọn ń pa ọba King James yìí, orúkọ rẹ̀ ń jẹ́ Francis Stewart. báwo ni Francis Stewart ṣe jẹ́? kí nìyí tó fi fẹ́ pa King James VI? bàbá tó bí King James yìí ó ní ẹ̀gbọ́n kan tẹ́gbọ́n ní ń jẹ́ Stewart. So bàbá tó jọ bí àwọn méjèèjì nì, ìyẹn bàbá tó ti ń di bàbá King James yìí, bàbá nì ó fún obìnrin kan lóyún, kò ń ṣèyàwó ilé rẹ̀. So ọmọbìnrin tó fún lóyún nì ó bímọ kan fún tó jọkùnrin, ìyàwó tó fẹ́ sílé náà ó bímọ tó jọkùnrin. ṣùgbọ́n nínú òfin ilẹ̀ tiwọn, ẹni tó wà nílé ni ó mọ̀ ọ́rọ́ lé lọ, wọn ní gbé ipò ọba yẹn fún ìtàlẹ̀ bí fún níta, àmọ́ wọ́n fún lówó, wọ́n fún lọ́lá o, àmọ́ kò lè débi ipò ọba. So ọmọ tí ẹni tí yẹn wá bí, ẹni tí àlè bí fún ọba ni, ẹni tí ọmọ tí yẹn bí ní jẹ́ Francis Stewart ló wá ń gbìyànjú àti pa ọmọ àbúrò bàbá rẹ̀ tó wà lórí ọba tó ń jẹ́ King James VI. ó fẹ́ pa lérò pé tóun bá rí ipa tí ò fi fọmọ sáyé, ṣe mọ̀ pé King James yẹn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ni, kò ì bímọ, pé tóun bá fi lè rí ipa òun lọ́ba yẹn ó lè kàn, kò sẹ́ni tí wọ́n tún mú, òun náà ló kàn. So tí tó bá fi lè rí ipa tí ò bímọ ni o, ló fi wá lọ gbé iṣẹ́ yẹn fáwọn àjẹ́ pé kan bóun pa. Gelis ló padà wá kà pé àwọn làwọn fẹ́ pa King James VI. So níbẹ̀ yẹn ó ka àwọn táwọn jọ wà nínú ẹgbẹ́ àjẹ́, ó dárúkọ wọ́n kó gbogbo àwọn tó dákọ nì. Francis yìí tiẹ̀ wọ́n lé òun, wọ́n fún ní kan léèyàn kó ń lù wọ́n kí lè bó tí wọ́n máa ń pè, wọ́n ṣáà ní kó kúrò ń lù. ó wá kọjá lọ sí Italy ló padà wà títí tó fi padà jáde láyé lẹ́yìn àìmọye ọdún ní o. Italy náà lé lọ ni wọ́n ní kó ó ṣàkó ń lù. So ní Italy tó wà náà ń wọṣẹ́ fún àwọn èèyàn níbẹ̀ pẹ̀lú necromancy, yẹn ni pé a máa bá àwọn spirit sọ̀rọ̀ àǹjọ̀nú, a máa fi yẹn sọ̀rọ̀ fún àwọn èèyàn ló fi ń jẹun títí tó fi kú bẹ̀. Lára àwọn tí Gelis wá kà báwọn jọ wà nínú ẹgbẹ́ yìí, dókítà kan bẹ́ẹ̀ wọ́n pè ní Dr. John Fian. Dr. John Fian yìí àgbà tíṣà ni ní school kan ní UK ńbẹ̀, ní Scotland ńbẹ̀, ó kà á. Lára àwọn tó kà, Agnes Sampson ó wà lára wọn, òun jẹ́ agbẹ̀bí tí máa ń gbẹ̀bí fáwọn aláboyún. Ó ka Euphemia Macklin, yẹn náà agbẹ̀bí ni. Ó ka Barbara Wapia, àmọ́ nínú gbogbo wọn
gbogbo àwọn tó kà yìí ni wọ́n pa, àyàfi bàbára Napier yìí nìkan ni wọ́n ò pa. Nínú àwọn àṣírí ọ̀rọ̀ táwọn àjẹ́wọ̀n yìí wá túbọ̀ ta táwọn èèyàn kọ àkọọ́lẹ̀ rẹ̀, ó ṣàlàyé wípé nínú àwọn nǹkan táwọn máa ń lò, wọ́n á lọ máa wú òkú nínú sàárè tí wọ́n yọ àwọn páàtì lára òkú tí wọ́n á máa lò fún ìgbẹ̀bí kí ìgbẹ̀bí lè bá a rọrùn. Ó láwọn á máa mú, ó ṣàkà àwọn nǹkan yẹn mi fẹ́ máa dárúkọ lórí afẹ́fẹ́, wọ́n á yọ àwọn nǹkan yẹn lára òkú, wọ́n á lọ, wọ́n á wá máa fún aláboyún tó ń rọbí, tó máa fi lè fún, kò ní mọ̀ ìrora kan tí ó fi bímọ. Ara nǹkan táwọn máa ń ṣe ni. Ó wí bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ tó pọ̀. Àwọn dé, ó làwọn fẹ́ pa ọba yìí. Ibi tí ó tún wá jẹ́ ìyàlẹ́nu bẹ̀ ni pé ọba King James yìí kò gbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń kà bòròbòrò tí wọ́n ń sọ yìí. Ọba yìí ní òun ò gbàgbọ́, onírọ́ ni wọ́n ń pa, ó ní gbogbo táwọn àjẹni ń wí, onírọ́ ni. So níbẹ̀ yẹn ni Agnes Samson yìí ṣe wá sọ wípé ní kó o lè bá a mọ̀ pé òun ò parọ́, àjẹ́ àwọn làwọn sì fẹ́ pa ọ́. Gbogbo ìjì tó ṣẹlẹ̀ lórí omi àwọn làwọn wà ń díẹ̀. Níjọ́ tí wà àtìyàwó rẹ̀ jọ dá wà lórí bẹ́ẹ̀dì ní Denmark, tó yẹ pé wà àtìyàwó rẹ̀ lọ́jọ́ wà lórí bẹ́ẹ̀dì tí ò ṣẹ̀dá Ọlọ́run kan pẹ̀lú yín bẹ̀, nǹkan báyìí ìyàwó rẹ̀ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ẹ létí, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Nígbà náà ni ọba yìí tó gbàgbọ́ pé lótìtọ́ àti lódodo àwọn pípù yìí agbára ń bẹ fún wọn. Torí pé njọ́ náà ọba yìí àti ìyàwó rẹ̀ nìkan ni wọ́n wà nínú bedroom tí wọ́n ń ṣe honeymoon lọ́wọ́. Kódà ọ̀rọ̀ yẹn kò tún sọ sókè, kẹ́lẹ́kẹ́lẹ́ ni ọ̀rọ̀ yẹn ni Agnes wá wí bọ́ta. Lọ́ba yẹn tó juwọ́ lẹ̀ pé òun fọ́ o, kò yé òun mọ́ o. Kódà Agnes kàdé ni pé attempt mẹ́ta làwọn ti lò láti fi pa ọba yìí tí kankan ò mú. Ó sọ báwọn ṣe ti ìjì omi yẹn, wọ́n ní báwọn náà ṣe tí ìjì fi ń jà nínú omi, ó ní mùsù làwọn lò. Ó ṣe ṣàlàyé báwọn ṣe mùsù náà, gbogbo bọ́n ṣe tán fi lọ ju mùsù yẹn sínú òkun, gbàrà tán sọ sínú òkun ni ìjì yẹn bẹ̀rẹ̀. Ó ṣàlàyé, ó nígbà tí yẹn àwọn èèyàn kan kú o, àwọn kọ̀ọ̀kan dànù o, àmọ́ ọba yẹn yè, ìyàwó rẹ̀ náà yè. Ó sọ báwọn tún ṣe lọ pàdé míì tí Sátánì wá ń béèrè, ìyẹn Sátánì tí ó lídìí ìpàdé wípé báwo lọ̀rọ̀ ọba náà, bó ni wọ́n bá dé, ṣó ti kú àbí kò ti kú. Ó lẹ́nìkan wá dáhùn bẹ̀ pé ìkankan mọ̀ tí ì ṣe, pé Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ Sátánì yìí bínú, ó gba ẹni tó sọ̀rọ̀ yẹn pé lórí kó sọ pé Ọlọ́run wà lẹ́yìn yẹn, ó gbà ó nà. Lẹ́yìn náà àwọn tún ṣe nǹkan míì lórí pé kí ọba yìí lè bá a kú, kò tún mú. Ó ka nǹkan oríṣi mẹ́ta yìí tí wọ́n fọ̀pọ̀ lọ́ ṣe, ó wí gbogbo ẹ̀ ló wí. Síbẹ̀síbẹ̀ tí ẹ̀mí ọba yìí tí ò bá a lọ. Gbogbo wàhálà yìí ó ń ṣẹlẹ̀ ní tìtorí pé àyà Al-Qur'ani ta wí, ta àṣetánì ti ń sọ fọ́lọ́wọ́n bá pé Rabbi anzirni ila yawmi yub'asun. Ká pé níjọ́ náà tí Sátánì tó ti rí Ọlọ́run bá fín, tọ́lọ́run bá ní kó forí balẹ̀ fún Ádámà tó yarí pé òun ò lè dọ̀bálẹ̀ fún Ádámà, ká pé níjọ́ náà láti pa Sátánì, gbogbo wàhálà yìí kò ní sí. Àmọ́ ó wá sọ fọ́lọ́run, ó ní ìwọ Ọlọ́run bá Allah fi ẹ̀mí òun sílẹ̀, jẹ́ kí ẹ̀mí òun máa bẹ títí di yawmi yub'asun, ọjọ́ àjíǹde. Gbígbà fún tọ́lọ́run bá gbà fún jọ́ náà, òun ló mú ká máa rí irú àwọn ẹ̀dá wọ̀nyí. Ó wá ń recruit àwọn ọmọ Ádámà, ó ń recruit wọn, ó ń yá wọn lò, ó ń lò wọ́n fún iṣẹ́. Àwọn náà ni àwọn tó ń lò tá à ń pè ní àwọn àjẹ́.